èèyàn 11 mọ́tò Ogun jóná ráúráú. Kò sẹ́ni tó máa rí bí ọ̀pọ̀ èèyàn ṣe jóná kú tí àwọn ọkọ̀ olówó ńlá pẹ̀lú ẹrù iyebíye nínú àwọn ọkọ̀ míì tó ṣègbé dànù níbi tíjàmbá ọkọ̀ tó ṣẹlẹ̀ nípínlẹ̀ Kogi yìí ti wáyé títọ̀hún kò ní bomi lójú. Èèyàn 11 ló kí ayé pé ó dìgbò ṣe níbi ìjàmbá mọ́tò tó wáyé lágbègbè Ejúlé Òṣàdàm níbi bíríìjì Olófú lágbègbè Òṣàdàmù nípínlẹ̀ Kogi lọ́jọ́bọ̀ tọ́sídẹ̀ẹ́ ọjọ́ 10 oṣù kọkànlá ọdún yìí. Lásìkò táwọn mọ́tò kan gbiná lójijì ni àwọn 11 náà jóná kú lójú ẹsẹ̀. Bẹ́ẹ̀ ni èèyàn 7 ṣì wà lẹ́sẹ̀ kan ayé ẹsẹ̀ kan ọ̀run báyìí pẹ̀lú bí wọ́n ṣe farapa yánnayànna. A gbọ́ pé ọkọ̀ elépo kan ló sọ ìjánu rẹ̀ nù bó ṣe lọ sọlu mọ́tò míì tó gbaná lójú ẹsẹ̀ nìyẹn. Ṣùgbọ́n nítorí pé àwọn ọkọ̀ tó wà lójú ọ̀nà tí wọ́n lọ́pọ̀ lórí ìlà lásìkò jàǹbá ọ̀hún ló mú kí iná náà máa ràn mọ́ gbogbo àwọn ọkọ̀ tí kò rí ibi tọ́ọ̀nù padà. Kí àwọn èèyàn sì tó mọ ohun tó ń ṣẹlẹ̀, ọ̀pọ̀ mọ́tò àtàwọn èrò tó wà nínú ẹ̀ ló jóná gbúrúgbúrú. Èèyàn 11 ló jóná kú nígbà tí àwọn míì farapa. Bí 20 ọkọ̀ ló jóná pẹ̀lú àwọn ẹrù olówó ńlá tí wọ́n kó. Bẹ́ẹ̀ làwọn kan tó fara kááṣá ìṣẹ̀lẹ̀ yìí kò lóǹkà. Nínú àtẹ̀jáde kan tí agbẹnusọ àjọ ẹ̀ṣọ́ ojú pópó FRSC Bísí Kazeem fi léde lórí ìṣẹ̀lẹ̀ yìí ló ti ṣàlàyé pé mọ́tò bíi 20 ni ìjàmbá náà ṣẹlẹ̀ sí. Ọkọ̀ àjàgbé kan, tírélà tó ń gbé epo bẹntiróòlù kan, mọ́tò ayọ́kẹ́lẹ́ 12 àti ọ̀kadà 6. Ó ní nínú ìwádìí táwọn ṣe ni àwọn ti mọ̀ pé ohun tó ṣokùnfà ìjàmbá ọkọ̀ àti iná tó ṣẹ́yọ ní ojú títì tó dípa àti ìjánu ọkọ̀ tí kò ṣiṣẹ́ mọ́. Látàrí ìṣẹ̀lẹ̀ ìbànújẹ́ tó kan àwọn ọkọ̀ bíi 20 yìí, ọ̀gá àgbà àjọ FRC Dáúdà Bíú ti ké sáwọn awakọ̀ àtàwọn tó ní mọ́tò láti máa ṣe àyẹ̀wò ara ọkọ̀ wọn dáadáa bí wọ́n bá ṣe ń lọ láti ibì kan sí ibòmíì. Monísọ́lá Sàká ló ṣàkójọ ìròyìn yìí fún iléeṣẹ́ tẹlifíṣàn Aláròye online.